òpin ìpolongo ìbò láti yan ọmọ oyè níjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀ ta ni ará ìlú jáde lẹ́yìn ẹ̀ òun náà ni Asikidana Albertine aya president Sefu Fagbohun òun náà ni wọ́n ní kátẹ̀ sójú ẹ̀ fẹ́gbẹ́ ẹlẹ́sìn lẹ́kùn ìdìbò kọkànléníogún kí wọ́n dìbò fún kí ìbò ẹ̀ lè wọlé kó lè bá aṣojú tọmọdé tàgbà ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà nílé ìgbìmọ̀ aṣòfin inú ọgbà Honorable Sefu Fagbohun ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún káàbọ̀ sáàrin wọn pẹ̀lú ijó àti ayọ̀ kó tó di pé ohun gbogbo bẹ̀rẹ̀ láti iléeṣẹ́ tí arábìnrin ọ̀hún ń darí ẹ̀ tó sì jẹ́ alákòóso àti olùdásílẹ̀ Honorable Alhaja Ulfat Fagbohun ọmọ bíbí Asikidana pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni wọ́n fi rìnrìn àjò náà gba àárín gbogbo ìlú Àjáwẹ̀rẹ̀ kọjá ẹgbẹ́ mẹ́rin ìlú Àjáwẹ̀rẹ̀ ni wọ́n gbà kí wọ́n tó mọ́nà àtàkì ẹlẹ́kẹrẹ́ fi kúrò ńbẹ̀ lọ sí àwọn ibi tó kù kí wọ́n dé láti polongo fún ará ìlú ijó ọ̀hún papọ̀ jù. ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ẹkùn ìdìbò kọkànléníogún tí àwọn èèyàn ti mọ̀ pé àwọn náà làwọn yàn ní ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ lójú ọ̀nà yìí orí ẹgbẹ́ ẹlẹ́sìn làwọn tẹ̀ sí láti fi sọ pé àwọn ṣe tán kí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún kó ṣojú àwọn. ìyẹn Alhaja Ulfat ti ṣe aya Fagbohun nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin. ìjọ ìdùnnú ayọ̀ òun náà ni wọ́n fi hàn ní ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2016 ní parí ohun gbogbo. aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa arákùnrin Abudu Ọláníjà láǹfààní àti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ fún wa lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. iná mi dùn púpọ̀ fún ẹgbẹ́ ẹlẹ́sìn yóò jẹ́ ẹgbẹ́ àwọn obìnrin wọn yóò jẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ kẹ́yìntàn jẹ́ ẹgbẹ́ fún ọkùnrin wọn iná mi dùn púpọ̀ gbogbo ibi yẹn mo gbà kọjá ìyẹn ní village yóò wọ ọ̀nà bí àṣẹ Àjáwẹ̀rẹ̀ gbogbo ẹ̀lẹ́ 100 ọdún 4 gbogbo ibi ẹ̀ ń gbà mọ̀ríkálí ohun náà ó ti yé gbogbo wọn sí fọ̀lì lọ́tẹ̀yẹ ẹgbẹ́ ẹlẹ́sìn ló ń dìbò fún yàtọ̀ sí ẹgbẹ́ mi ẹ̀fọ́lì ẹgbẹ́ ẹlẹ́sìn ni ń dáká lọ ìdìbò náà lọ́tùlá yẹn ń ṣe dimanche omi ti rí ìfọ̀lì bẹ́ẹ̀ ti kó majorité náà ni bẹ́ẹ̀ lọ ní oyè lọ́tẹ̀yẹ ó ti gbà á lé Àjáwẹ̀rẹ̀ ó gbà á lé Ìsàkété ó sì tọ́ mú oyè obìnrin náà ó sì gbà á lé Ìfọ̀yín náà. èrò ìlú Àjáwẹ̀rẹ̀ Ìsàkété Ìfọ̀yín àti gbogbo agbègbè ẹ̀ tẹ̀ sórí ẹgbẹ́ ẹlẹ́sìn ní gbé eléyìí tí ó gbẹnu àwọn ará ìlú kan kí wọ́n lè bá rí ohun tí ó jẹ́ èrè lọ́jọ́ iwájú fún ṣíṣe àtìlẹ́yìn láti délé ìgbìmọ̀ aṣòfin arábìnrin Asikidana Albertine